kébi má jẹ ń bọ́ á o kọ́ má lù mí ní bàgẹ́ ojú òní sí ẹ̀kọ́ tì rárá wọ́n ti gbé tìjú ta wọ́n fowó ra kàdá. bẹ́ẹ̀ni Lagos girls ọmọge kó oríṣi ara ń bẹ lọ́wọ́ òní tìjú rárá. Lagos girls ti gbé tìjú ta. Lagos girls obìnrin yẹ kó gba ìbálẹ̀ yẹ. Fisco gbé tuntun yìí dé o Lagos girls ó kà mọ́mọ́ o ará ìlú òkè tó ń rè kó ẹ má díjú èkó rìn dé ìṣẹ́gbọ́. èkó máa rìn dé Lagos girls ọmọge èkó. wọ́n bá ọmọ yẹn ni. èwo ni ilé tó gbé kalẹ̀ bí oúnjẹ ọmọ kókó yìí. oúnjẹ ọmọ kókó bíi ti báwo èyí tó kàn yín mo gbé síwájú yín yìí. oúnjẹ tó kàn yín ni ọmọ yẹn ni lẹ́nu ẹ̀ gbàládùn kan tó bù sẹ́dí ìyá ẹ̀. dáàdi ẹ̀ fọ́ ni gan-an nǹkan tó wà wájú mọ́mì ṣe bí mọ́mì náà kó wọ ọbẹ̀ sílẹ̀ àdúrà náà ṣe lè mọ ẹran síwájú wọn báyìí tó bá wù yín ẹ fẹ́ jẹun tó tó inú ọbẹ̀ ẹ kó wọ̀bẹ̀ sílẹ̀ very simple àbí. mọ ẹ ni tí ìtútù tó ló fẹ́ pò fún mi ń kọ́. ok mọ́mí ṣé kí n ṣí agolo mi òkú méjì sí kí n lè kọ́ blọọkì sí. mo ń retí ẹ̀ báyìí. ṣé ọkọ mi. Milk, sir. No. Fisco gbé tuntun yìí dé o Lagos girls ó kà mọ́mọ́ o ará ìlú òkè tó ń rè. ọ̀rẹ́ mo tún wọ́n ṣe àkọ́mọ́ màá tún bá bìnrin what's wrong with you. Ó ga fún yín wà sísá mi. pẹ̀lẹ́ o àbúrò mi tó kúrú fún. látọjọ́ Friday jẹ́ ti lọ ẹ̀ṣẹ̀ wọn ń bọ̀ ń sìn kẹ́fà tẹ̀sí pé kẹfẹ́ màá ti mọ́ mi ra nǹkan bọ̀ mo ti wá ń tún gbàgbé mo ti wá ń lera. whatever àti Friday tí mo ṣe rẹ̀ bọ́ wá evening mi ìbá yín mú nǹkan bọ̀bọ̀ mo mú Farouk wá mo dẹ̀ wá ṣọ́ pé Farouk máa treat wa tí mọ́ mi right àbí Farouk. Yes, of course. ọmọ yẹn ni ẹ kúlẹ̀ máa. pẹ̀lẹ́ káàbọ̀ ìjọ mẹ́ta ṣé dáadáa ló dé ilé ọjà rẹ bàbá mi. pẹ̀lẹ́ kúrè. Farouk. ilé bàbá mi ṣé dáadáa ni gbogbo ilé ńkọ́ báwo ni iṣẹ́ ṣé gbogbo ẹ̀yin ṣe ó ṣe lálejò ni. rárá mà mo ti wá òkè mà mọ́sù mà mo ní pẹ́ máa lọ ọkàn ní kí n yà kí n wá mọ bíbá ẹ̀ màá tún máa wó in some other time. tí òun bá wa jà ni wo gbogbo nǹkan la nílé o. no Farouk kì í jà mọ́ mi ojú ti rìn besides ó níbi tó fẹ́ lọ ó ṣàtúnṣe fẹ́ gbọ́n náà. Farouk, that's my mother. Màmá mi nìyẹn wọn kì í ṣalágbàtọ́ fi márùn sí tìyẹn ti kéré jù. Àwọn náà tó mi dàgbà àwọn náà bí mi wọ́n dẹ̀jẹ̀ sí mi. o ṣe jáde o ṣe òun náà ní tọ́wọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ máa rò pé o ṣe o. o ṣe àdúpẹ́ o. Thank you. Wo ọyẹ jẹ́ kó yọjú sí jáde ẹ̀ o.
kí dáadé ẹ̀ lè rí pọ̀ pàtó sọ́nà. All right, Mommy, bye. You walk. Kò wá kápò pọ̀. Nkiri. Slim shady ni forever. Daddy, ẹ kú ṣẹ́ sir. Yeah. Mo ní kí wọ́n introduce ọmọkọ àfẹ́sọ́nà mi sí yín. Farouk Anju. Wọ́lá o ṣàlàfíà ni. Àlàáfíà ni sir. Ọmọ ọdún ni wọ́n. Ọmọ Kwara State ni sir. Kwara State. Bẹ́ẹ̀ni sir. That's right. Ọlọ́run àṣẹ ńlọrọ̀ ara yín. Àmì o. Ẹ̀gbọ́n ẹ má ṣe jẹ́jẹ́ o. Ẹ ṣe sá. Tí wọ́n máa yọjú sí yín pẹ̀sẹ̀ sá. All right. Okay, sir. All right. Jẹ́ kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́. Kí ló jẹ́ pé dáàdì ló ń fọṣọ nísàlẹ̀ ń bẹ̀ yẹn nígbà tí àbúrò ẹ̀ àti mọ́mí wà lókè. Ó mọ dáàdì mi. Dáàdì, ẹ bá mi ṣe báyìí wọn láìkẹ́ rárá. Tó bá wọn ẹ̀fọ́ṣọ dọ́là kò lè mọ tó lójú dáàdì àfi tó bá ṣe fún àwọn. Ṣé gbogbo wa máa ń faṣọ wọn lẹ̀ fún wọn? Bẹ́ẹ̀ ni. But kí wá ló dé tó jẹ́ pé ìgbà tí mo fẹ́ fún ọ ní owó ó kọ́ ò jẹ́ kí n fún ọ lólè nǹkan ẹ̀. Farouk tí èdè ni mo ṣe o. Nífẹ̀ẹ́ kí dáàdì ẹ̀ ń bára ṣe ni. Ọkùnrin tí ò bá ti sanwó orí ọmọ ọba dájú ò lè gbìn lọ́wọ́ ẹ̀. Really? Àjẹpẹ́ dáàdì nice ni ẹ̀. Dáàdì bí mo lè ṣe ń wọ ẹ̀yìn fún òun mi kára kí n spend night lọ́dọ̀ bá ṣe ń jáde lọ yìí kò tó mi rárá kó lè jẹ́ kí n bí box nìkan kó lè jọ kí n sì sọ́dọ̀ ẹ̀ lálẹ́. Àfíìsì gbé tuntun yìí dé o. Lagos girls ó kà mọ́. Mọ́ yẹn ni. Bá mi dá omi inú sílẹ̀ fún bá mi pọ́n omi ìlú èsì náà. Mo fẹ́ fi ṣan aṣọ yìí. Kí lẹ wí? Kémi bá yín pọn omi. Mo pọ́n tán ni. Mo jẹ ni. Àbí mo ti pọ́n? Òṣì. Ẹ wá gbé mi. Kémi wá pọn omi, wọ́n lọ bí. Pọ́n lé. Let's go, baby. Rola. How are you? I'm sure. I'm fine. Go to bed now. Oh, má bínú sweetheart. Traffic ni. Traffic iná ló máa ń parọ́ mọ́. Wàá tẹ́kọ́ tí mo ti pè é. Alájọ fẹ́ jáde fẹ́ lọ ṣe fàájì. Táìmù wa la fẹ́ débẹ̀. Má bínú. Àwọn ladies yìí dá. You guys should come in now. Hi. Baby, àwọn ọ̀rẹ́ mi ni. This is Joycey and this is Reiki at UK ní Joycey gbẹdàgbà ní ọ̀dọ̀ àwọn Reiki àwọn kì í sọ Yorùbá so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Okay. UK ni òun gbé abẹ. Wọ́n sọ Yorùbá nínú àwọn. Ẹ jókòó. Oh, no mind it. I really do Yorùbá. Lọ́rọ̀ kan àjọ ń jáde ní abẹ. No, of course. You will enjoy their company. Àjọ lọ ṣe fàájì yẹn náà. Yeah. You don't like it? No problem. Jẹ́ kí n máa tẹ́lẹ̀ rà. Girl, relax, Come on. Mo bíbí. Má bínú ṣé tábà ti ń lọ sí àwọn ọ̀rẹ́ yìí ọmọ abọ́lẹ̀ lọ́nà ní àbí báwo ni? No, darling, àjọ ń lọ ni. Àjọ ń lọ. Of course. Tábà fẹ́ lọ jẹun àjọ máa lọ jẹun ni. A fẹ́ lọ ṣe shopping náà àjọ máa lọ ṣe ní àbí. Of course now, why tí wọ́n ní tẹ̀lé wa lọ jẹun? Ṣé dọ́mí ni wọ́n ní? Ṣé wọ́n lè jẹun ni? Àwọn náà dẹ̀ máa ra nǹkan. Yes, my dear. And also, it's not a new thing. Èmi náà máa ń tẹ̀lé àwọn boyfriend wọn jáde. Wọn dẹ̀ kí n kóyàn mi kiri, wọ́n máa ń take care mi gan tá bá jáde. Ẹ̀rọ bá mi lọ́nà mi kan sọ ní pé mo bá kò mi ṣeré sí káwọn méjì dání. Sweetheart,
kò sí nǹkan tí àwọn ọ̀rẹ́ mi fẹ́ rà tó fẹ́ ju àpò ẹ lọ a lè jẹun ju àpò ẹ lọ ṣó ti gbọ́. ẹ ṣe pé ẹni jẹjà pọ̀ mi náà. mo láwọn ọ̀rẹ́ mi ò lè jẹ ju àpò ẹ lọ. ọmọ ẹgbẹ́ ìṣirò lọ́kọ́ wa ọ̀gá rẹ̀ máa ń sọ. Ladies, Emma, guys, don't do this here. Put your legs down. Okay, sorry. Sweetheart, your man been my bed clinic into law. No, my clinic for no. Jaya kama lo bitalo. Let's go. Àfisco gbé tuntun yìí dé o. Lagos girls ó kà mọ́mọ́ o. Ará ìlú òkè tó ń rè kó o. Ẹ má díjú èkó rìn dé ìṣẹ́gbọ́. Lagos girls. Ọmọge Èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́ wọn. Lagos girls. Obìnrin Èkó wọ́n gbà yìí wọ́n gbẹ̀yẹ o. Lagos girls. Ọmọge Èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́ wọn. Lagos girls. Obìnrin Èkó wọ́n gbà yìí wọ́n gbẹ̀yẹ. Orí mi máa jẹ ń bọ́ á o. Kàn má lù mí bàgẹ́. Ojú òní sí Èkó tì rárá. Wọ́n ti gbé tìjú ta, wọ́n fowó ra kàdá. Bẹ́ẹ̀ni Lagos girls. Ọmọge Èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́. Wọn ò ní tìjú rárá. Lagos girls. Ti gbé tìjú ta. Lagos girls. Obìnrin Èkó wọ́n gbà yìí wọ́n yẹ̀yẹ́. Àfisco gbé tuntun yìí dé o. Lagos girls ó kà mọ́mọ́ o. Ará ìlú òkè tó ń rè kó o. Ẹ má díjú Èkó rìn dé ìṣẹ́gbọ́. Èkó máa rìn dé Lagos girls. Ọmọge Èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́ wọn. Gbogbo ìdánwò Lagos girls. Obìnrin Èkó wọ́n gbà yìí wọ́n gbẹ̀yẹ. Lagos girls. Ọmọge Èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́. Lagos girls. Obìnrin Èkó wọ́n gbà yìí wọ́n gbẹ̀yẹ. Àfisco gbé tuntun yìí dé o. Lagos girls ó kà mọ́mọ́ o. Ará ìlú òkè tó ń rè kó o. Ẹ má díjú Èkó rìn dé ìṣẹ́gbọ́. Lagos girls. Ọmọge Èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́ wọn. Lagos girls. Obìnrin Èkó wọ́n gbà yìí wọ́n
Lagos girls, Lagos girls. Ọmọge Èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́ wọn. Lagos girls, Lagos girls. Obìnrin Èkó aṣọ gbayì wọ́n gbẹ̀yẹ. Orí mi máa jẹ ń bọ́ á o. Kàn má lù mí ní bàdẹ̀. Ojú omi sísí kò tí rárá. Wọ́n ti gbé tìjú ta, wọ́n fowó ràgàdà. Bẹ́ẹ̀ni, Lagos girls. Ọmọge Èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́ òní tìjú rárá. Lagos girls ti gbé tìjú ta. Lagos girls obìnrin Èkó wọ́n gbayì wọ́n yẹ̀yẹ́. Fisco gbé tuntun yìí dé o. Lagos girls ó kà mọ́mọ́. Òun ní sá. Ó jẹ́ 22,000. àbí owó oúnjẹ tí mi jẹ Ok. Tí yín jẹ́ 1,600 sá. Bẹ́ẹ̀ ni sá. gba 2,000 naira 400 ló kù ìwọ ṣùgbọ́n Ẹ̀sùn táwọn ní kó sanwó jù. owó ìlú Owó oúnjẹ tó. ó rí bí ìtọ́ mú wà ní 22,000 naira gbogbo kí n ti rí èkọ́lá sí ìbáyà ẹni tó bá kọ̀ fún oúnjẹ òun ló ra ló máa sanwó ẹ̀ kí sókè ń tẹ̀lé. Why tó fẹ́ máa embarrass mi lójú àwọn ọ̀rẹ́ mi? Má ṣe bẹ́ẹ̀ yẹn náà. Bọ́rọ́lá but I told you ká tó kúrò lé náà ó dẹ̀ sọ láwọn ọ̀rẹ́ ó ní wọ́n ní jẹ́ ju àpò mi lọ. Look at the bill now 22,000 naira mo dẹ̀ ní 10,000 naira kù báwo ni kì í ṣe kí n lọ jalè ni. Okay, fine. Má bínú àti jẹjọ àpò ẹ lọ. Má bínú sí wa yẹ. But there is a cash point around the corner. Just get the money and foot the bills. We are sorry. Oh, kí ni ọ ṣáwó lẹ́nu machine wa. Yes, no. Láti wá mi san gbèsè. Waitress. Ẹ ti lọ sí. Bẹ́ẹ̀ni èmi ṣàdí fọ́lẹ́ oúnjẹ mi Bẹ́ẹ̀ni. láì tí ẹ̀ kó gbọ́ Yes. èkọ́lá ìṣe ìbáyà ẹni tó bá kọ̀ fún oúnjẹ òun ló rà ló máa sanwó ẹ̀ Bẹ́ẹ̀ni sir. àwọn lọ kọ̀ fún gbogbo ẹ̀ owó ẹ̀. Nice time, sir. Aunty, ó yẹ dá mi lóhùn. A máa pè yín sábà ti jẹun tán. Ṣetán kẹ̀. Ẹ ṣàgbọ́n nǹkan tó sọ ẹni tó kún yín wá ní kí n gbowó lọ́wọ́ yẹn ní kí n máa lọ. Mi lè lọ torí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún wa bíbí báyìí kó wá gbẹ̀yìn sá lọ. Ẹ fún mi lówó. Rárá, a ṣì ń jẹun lọ́wọ́ ẹ̀ ṣáà ní dúró tì wá. Mo máa dúró. Manager! Yes. Ẹ jọ̀ọ́, I need attention yín bí o. Mi understand àwọn girls yìí, wọ́n fẹ́ sanwó oúnjẹ tó rà o. Wọn ò lè ní sanwó. Ẹgbọ́n àti kí ló ṣẹlẹ̀? Kò rí bẹ́ẹ̀, boyfriend mi ló gbé wa wá sí bíbá. Nǹkan kan ṣẹlẹ̀, ó ṣàbínú lọ, understand, so a máa sanwó, a máa sanwó. Ìdáná náà wò ní sanwó. Yes, but there is a problem. Problem? Ń bọ̀. As in, kákan sọ̀rọ̀ one-on-one like One on one for what? Ikú máníjà ò lè pè mí. Ikú máníjà ò lè pè mí. Ẹ wá bí ẹ jẹun, ẹ tó gbé yín wá ti lọ. Ẹ sanwó oúnjẹ tẹ́jẹ náà. Ta ló ní àwọn tilẹ̀? Àwọn take away. Àwọn ló ní àwọn náà lọ́kọ̀ fún. Ẹ̀yin náà lẹ́túkọ̀ fún tilẹ̀. Oníjẹkújẹ ni yìí o. Ẹ wá lẹ́ẹ̀ lówó lọ́wọ́. Wo bí? Make sure pé o gba owó yẹn fún mi. Tó bá ti gbà sálárì ẹ̀ la máa fi di. Ṣùgbọ́n security. Àwọn ladies yóò gbọ́dọ̀ jáde o. Ṣùgbọ́n ẹlẹ́kẹ̀jẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ àwọn oníjẹkújẹ. Gbogbo omi fún mi máa fẹ́. Nígbà tí sọ̀rọ̀ ènìyàn dẹ̀ ti lọ. Àǹtí, ẹ jọ̀ọ́, kí lẹ rò pa lè ṣe ń sìn? Nǹkan tẹ́ lè ṣe wà o. Ẹ ṣáà ní bíbí. Ẹ dájọ́ fún mi náà, ọ̀yẹ́ náà tó wọ yín. Èmi ò ní bíbí. Chinko lèmi ń lò. Chinko lẹ̀ ń lò.
ẹ̀yin kan. Ilé Nokia ni mò ń lò. Mo dáràn. Ẹ̀yin kan madam. Ẹ̀yin ń lo bíbí. Ẹ mú wá. Títí yín yìí dùn sọ. Ẹ fún mi ní fóònù yín. Màá lọ bá manager sí. Bóyá tá a bá calculate á pé 20,000 tẹ́ fi jẹun. Ṣó ti yẹ jẹ́ kí n dọ́dọ̀ manager. Security! Ẹ má yẹ kọ́ bọ́ta o. Orí mi máa jẹ ń bọ́ á o. Kàn má lù mí ní bàgbé. Ìwé 5 ọ̀rọ̀ àmà. Ó ta ni ń sọ. Ẹbí ẹ̀kọ́. Ẹbí ẹ̀kọ́. Ṣebí fọ́ọ̀tù ní ìlú. Ojú máa túnra rí. Nǹkan tí màá ṣe fún. Ọ̀ngọ́ máa gbà. Ní tó ṣe fún ọmọ Mọ́lọ́lá yẹn kó dáa o. Kí lè tó yẹ máa wù àbáyẹn sọmọ yẹn? Olúmídé, ọ̀rọ̀ wo ló ń sọ? Ṣé Mọ́lọ́lá fẹjọ́ mi sùn ẹ̀? Ṣé ọ̀dẹ̀ ló pè mí ni? Ṣé òun ò sọ nǹkan tí òun ṣe fún ẹ gbàdúrà fẹjọ́ sùn? Mo ní mo fẹ́ gbé ẹ jáde kájọ lọ ṣe fàájì. Kátẹ kọ́kọ́ tó lọ náà tí wọ́n káwọn wèrè méjì kan wá. Wọ́n ní kan gbé àmì London kan gbé kínní. Wọ́n ti kọ́kọ́ wèrè kan nù wọn. Òun mú pointed shoe. Ògbé sórí lẹ́dà ṣe àfẹ́ fà ṣé àmì yá. Làbá tó dọ̀hún mo dé sọ fún ẹ kí tó lọ pé o mọ ètò àlápò mi oníwọ̀n ní jẹ́ ju àpò mi lọ. Làbá dé tírè lásán ká jẹun lásán fẹ́ tí a bá àwọn ọmọdé ṣe ń kọ́ lù wọ́n jẹjẹjẹjẹ wọ́n tó wá kó ẹrù ọmọ bígbà tí wọ́n lọ sógun tán lọ́wọ́ kẹrù lọ ra takeaway lọ bá mú bí 22,000 naira báyìí máa jí fíìmù tí mo ní 10,000 naira lápò. 22,000 láì kì í ṣe ìdún wọ́n fẹ́ pa ẹni. ọmọ dálọ́gì bá mi kéde mi náà ló pẹ̀lú wọn èkó láìsè báyà mú lo mo sọ fún wọn pé nǹkan tẹ́mi kọ́ lò fún ni mo sanwó àwọn tó kọ́ lọ́ra ẹ̀ tí wọn mo dẹ̀ fi wọn lẹ̀ mo lọ́ra gan mo fílẹ̀ ni tàn ráyè wèrè. wàhálà ẹ̀ka ní kó sọ fún mi gan ni trust me mi tiẹ̀ ní wá fèsì rárá ọ̀gá anyway ó tẹ̀ ti rí right dialogue fún wọn ìkọ́lá ìsìbáyà yẹn bá ti kọ́lù nǹkan tó jẹ́ mí ẹ̀ lọ. but Olúmídé ọmọ òun mo rò látàrọ nígbà tí mo ní mò ń wáyà wò ẹ wo ní ta tó wò bóyá kàtì ẹ̀ tó wò bóyá kéde ṣé ilé ṣé téèyàn bá fẹ́ lè sí kò ní dáhùn gbèsè. ó ti disqualify rẹ̀ náà nìyẹn àbí. mo dẹ̀ máa ń sọ ọkọ fún ẹ a perfect woman lèmi fẹ́. torí lórí perfect woman ọlọ́run abẹ́ ẹ̀yàn. bó ṣe wá rojọ́ fèmí yẹn lèmi ṣe ń ṣe gírígírí kò wá bá wọ̀ ẹ̀mí mọ ẹbí nǹkan tó ń ṣe nìyẹn. Yes? Come in, oh. Ẹ máa ká sàn. Ẹ ká sàn àwọn ìlú rẹ̀. Ẹ jọ tó fún mi. Ẹ wá jókòó báyìí. Sọ fún mi. Sọ fún mi. Yes. Ó náà lè jò. Flower. Báwo nǹkan jọ? Ààrẹ mú. Báwo ni sọ wá? Okay. Good to see you. Ojú ẹ̀rẹ̀. Bọ́ọ̀ sọ fún mi kò ń bọ̀. Mo ṣe nǹkan kan sábò mẹ́rin níbi ṣe wá ṣe tán. Mo rò pé a gbọ́dọ̀ kọjá wájú tọ̀ba ká má yà kọba. That's nice. Kí ló gbé dání? Ṣọ́ra nǹkan wá fún mi. Mo kàn dẹ̀ rí wọ́n bẹ̀ wọ́n ṣe súyà wá jẹ́ súyà tó fresh. Mo wá ní pé kí n bẹ̀rẹ̀ wá. You say suya? Yes. Are you okay? Ó ń bọ̀ nílé obìnrin. Ó fẹ́ wá kí mi. Ó wá gbé súyà dání. Ẹ̀yin ọ̀rẹ́ mi ṣe ń wo mi rànú súyà. Ọ̀rẹ́ ẹgbẹ́ ẹ̀rá súyà. Ẹ jẹ́ gbọ́nà kí ló fresh ń bẹ̀? Ẹ tiẹ̀ lójú tì. Nígbà tẹ́tẹ́ tí wọlé tẹ́ ti dẹ́sẹ̀ òsì bolẹ̀ mo ti mọ̀ pé kò sí nǹkan rẹ tó fẹ́ tara yín jáde. Ẹ̀yin ra súyà. Ṣé ẹ mọ̀ tó ń jẹ́ Sheraton? Ẹ gbọ́ bẹ́ẹ̀ rí. Golden Gate ẹ gbọ́ rí. Ẹ mọ̀ bọ̀ àwọn ibi tó da ibi jàǹkànjàǹkàn tó wà ní ìgboro ìtẹ́sí lè lọ. Kó tẹ̀ wá jẹ́ Chinese food lẹ wá rà. Kẹ́kọ̀ọ́ ra prawn, kẹ́ ra shrimps, kẹ́ ra gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mayonnaise kìíní kẹ́ gbé wá. Ẹ wá lẹ ra súyà ṣeré. Kò sẹ́ni tí mo lè ra wá fún yín bọ irin mi ò gbà bẹ́ẹ̀. Ẹ wo bí ẹ má bínú o. Ẹ jọ ṣé ẹ mọ ibo ni ẹ? Ẹ sọ̀rọ̀ ó làlà nǹkan ẹ mọ̀ yẹn náà Lapizri. Ẹ jọ ibo lẹ mọ̀ gan-an. Irin mi ò gbà gbogbo bẹ́ẹ̀ ibi tí mi gbà. Irin ò lè gbà ara mi ò lè gbà láì lójú tì nìyẹn. Yes, because tó bá dé kó lójú tì ní. O ní ra súyà àfẹ́ mi kọ́ ló gbà o ra súyà o gbé súyà o ṣe wá. O ti gbé súyà black nylon. Oh my God. Wọ́n ní ìdí kọ́ sí mi lára. Súyà àwọn wo ló bá wà lẹ́yìn? Ju kí ni yóò má dáa fún ẹ? Súyà. Ó máa lọ. Ẹ bọ́ta. Ó sì ẹ̀dùn mí kí ni mo ní kọ́ wọlé. Kí ni mo ṣe kọ́ mi nìkan? Ṣé kí n máa lọ? Ẹ máa lọ. Ẹ tún béèrè. Ó lójú tì rárá ni. Can you imagine? Ẹ fún ẹ má bẹ̀tẹ̀ mi lórí. Sọ fún mi.
wọ́n là. Orí nǹkan orí dẹ́kun dẹ́kun ara bí ẹni tó mú mi ẹran yó. Ó ní ìnáwó àwọn gbọ́dọ̀ tún yà. Ó kàn jẹ́ ìtọ́jú. Wàhálà tó bá ní kọ́ yọ ẹran ara eléyìí wàhálà ọ̀rá tó wà jáde ibẹ̀ ò ní jẹ́ ẹ̀kún rárá. Ìyá àwọn ọmọ ìwọ gan rìnrìn kùnrin. Ẹ má kúkú bá mi wí. Ṣebí lára àwọn bílédà mi náà ni wọ́n là ní. Ẹ bí wàá tẹ̀ sí nǹkan kan lẹ̀. Eléyìí àwọn ọmọ babaláwo wọ́n ní lọ́wọ́. I don't like this way you do. This kind thing. I know mad. Ó tún jọ bẹ́ẹ̀. A kò fi pọ̀ sí ìdarí lọ́tọ̀. Ìjẹ̀bi jẹ́ ìgbóná pa yín. Ẹ ti láti fi jáde. Ará ìlú òkè tó ń rè kó. Ẹ má díjú èkó rè. Lagos girl, Lagos girl. Àwọn mélòó? Ẹlẹ́dùn òbí ẹ̀dá ìyan. Ọmọ lọ́wọ́ wa rìn wálé ẹ̀kọ́. Ẹjọ́ ló fẹ́ rò. Nígbà mo tẹ̀lé ara mú mi. Wà á wò fàánù àjù. Wọ́n lè làmì ẹ̀rọ rẹ̀ mú ẹ̀dì síjà. Táwọn yẹn. Wọ́n ní ìwọ̀nra. Ẹ bá wa rí. Hey my God, Ọlọ́run máa ṣe o. Ṣé sóyà tẹ́tí gbé tẹ́tí jù sínú ilé òun náà lẹ padà tẹ́ ń jẹ? Ẹ bá lè ti sọ ibi tí mo ti ra sóyà yìí fún yín, wọ́n ń ta gàrí ń bẹ̀, gàrí Ìjẹ̀bú, bá ti bá yín ṣe gbogbo ẹ̀ bí ọ̀tá lẹ́tẹ̀ tó fi ń lò. Bẹ́ẹ̀ni òṣìṣẹ́ òǹjọ́ ló gbúpa bìnrin rẹ̀ lẹ́sẹ̀. Ṣé bá ní ká ẹ̀pù ẹ̀ lásán ní ká bẹ́ẹ̀ jẹ́ kúrò máa wò ó. Kẹ má wo èsì wo mi, lẹ wá gbélé jù sínú ilé lẹ. Kí ni ilé ilẹ̀ kí ni? Èyí sí ànádà tí ò níyọ̀ tí ò láta. Tí ó dùn rárá yìí ẹ̀yin ọmọ bá lè ní ẹsùn tó ta sí àgìdì tẹ́gbẹ́ gbogbo kùkúmbà tòmátò ọ́níọ̀sì gbogbo ẹ̀ lọ́wọ́ máa gbé sílẹ̀ ìgbẹ́ báyìí ni àwọn apáyọ lórí súyà orí ibà. Inú mi ti ẹ̀dùnkẹ́ mọ́ bí wọ́n ti ń ta súyà ọba lè dé gbogbo ẹ̀ mọ́ra wọn. Tí bá ti fẹ́ rà wá fún yín gbà mí máa rà bọ̀ tó bá ti ń pe bí gẹ̀ ẹ má kí n gbọ́ lẹ́nu ọmọ nígbà ẹ̀yin lè yàwó lóòrùn. Tó bá tún dọ̀là máa gẹ̀ẹ́tì yín wà fún yín. Ẹ kó ṣì lọ ọlọ́dàrẹ. Àwọn àlẹ́fà ṣọ. Ọmọ ẹ̀dọ́ta ṣùgbọ́n. A ti kúrò fún òkè tó bọ́ta. Orí ni. Kí ni? Òun ọbí tó ti ta ohun tí mo wọ̀ yìí. Wà á dé mákíláàsì kó tó ra. Máa wo fashion kó máa wo nǹkan táwọn èèyàn ń jù bẹ̀. Tó bá ti rí Mr. ni. Eléyìí ọ̀tọ̀ fún ọgbọ́n tó ti jẹ ilẹ̀ tán yìí. ẹrù ni ẹ ṣì rù. Mr. Two àbí kíni aláìsí olórí A60 ló ti wọ gbẹ̀yìn. olórí àbórí nǹkan. Onírìn gbèrègbèrè lẹ́sìn. Èsì ni. Aláìkò mọ timing tó dára. Mo lè fẹ́ tí ì jẹ́ kiri rẹ̀. Egbò ń fún sílẹ̀ lọ. Ẹ̀rọ mi mọ̀ mi kárí. Lagos girls, Lagos girls. Ọmọge Èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́ wọn. Lagos girls, Lagos girls. Obìnrin Èkó wọ́n gbà yìí wọ́n gbẹ̀yẹ o. Lagos girls. Ọmọge Èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́ wọn. Lagos girls. Obìnrin Èkó wọ́n gbà yìí wọ́n gbẹ̀yẹ. Orí mi máa jẹ ń bọ́ áwò. Ọkọ mi, Mo fẹ́ sáré débì kan ni. mo máa délé nìjà. Ó dọ̀la o. Ṣe jẹ́jẹ́ o. Ṣe jẹ́jẹ́ ọkọ mi. Ókè mà. Ajé wa. Àmì. Ó rárá lé ẹ̀ bó tún ti rìn ta ni Clara ṣé bí bó ṣe ń lọ tiẹ̀ ni ọ̀rọ̀ ọmọ náà kàn ń yà mí lẹ́nu kí ló ń yẹ̀ lẹ́nu náà kò ṣe ní yà mí lẹ́nu ṣé wo náà rí ìmúra ẹ̀yìn wo lace wig tó wà lórí ẹ̀ ó mọ iye tó ń ta ni 100,000 naira wo aago tó lò sọ́wọ́ wo bàtà wo aṣọ tó wọ̀ sọ́run wo báàgì tó gbé ìgbà tí máa válù gbogbo ohun tó wà lára ẹ̀ ó ń lọ bí 600,000 naira òun àti ilé ẹ̀dẹ̀ ń gbénu yàrá kan. Kí wá láǹfààní oge tó ń ṣe tínú ilé ò ṣe rí títa ò lè sùn ó ga ọ. O rí fóònù tó wà lọ́wọ́ ẹ̀ ní BB Poch ṣọmọ yẹn tó ń tà 350,000 naira wọn àwọ gbogbo owó robo tó wà lórí ìgbẹ́ yẹn kò pé 5,000 naira ṣé 350,000 naira tó fi ra BB Poch ni ìyẹn ò tó gbalé fún àti yẹn lè máa gbé àbí ìyẹn ò tó rajà sórí ìgbà yẹn. Torí nǹkan tó dẹ̀ ṣe ń ṣe torí ọkùnrin ni o pákéjì lásán.
torí ọkùnrin kẹ ọkùnrin tó bá gbérò yẹn sílé àṣìgbé lásán gbà ní. pẹ̀lú bó ṣe fáìn tó yẹn. àṣìgbé ni kí ni gbogbo àná la mọ bó ṣe ń lọ. pákéjì ni ọ̀rẹ́ mi. pákéjì. ojú òní sísí ẹ̀kọ́ tì rárá wọ́n ti gbé tìjú ta wọ́n fowó ra kàdá. bẹ́ẹ̀ni Lagos girls ọmọge Èkó oríṣi ara ń bẹ lọ́wọ́ òní tìjú rárá. Lagos girls ti gbé tìjú ta Lagos girls obìnrin Èkó wọ́n gbà yìí wọ́n gbà yìí. Hey, what's up, man? Kí ló ṣẹlẹ̀? Mo wà. I'll see. Okay, ọ̀rọ̀ alẹ́ ìjọ orin tó tún pọ̀. ló ṣì máa jẹ nìyẹn ti. Ṣé taxi ò kí n kọjá ládùúgbò yìí rárá ni? Owó ń tèmi àjọ ń gbàdúgbò yìí. Ó dé pẹ̀lú tiẹ̀ nìyẹn. Ó rí pàdúgbò lówó lọ gbogbo lọ ní right ẹ̀wọ̀n. That's true. Ó fara hàn àtó ríṣà. Taxi Fátìrègùn. Ṣé wọ́n bí tẹ́ ń lọ ṣá? Ṣé kejì ń bí ni kò jú bí tẹ́lẹ̀ fẹsẹ̀ ẹni lọ? Ẹ bọ̀ kí n ti yín ká sọ fún yín pé àmọ́ bí tá à ń lọ ni ṣọwọ́ ẹ fẹ́ gbà abẹ́fẹ́ máa júwèé ọ̀nà. Ó dà 1,000 lówó yín. Kò yẹ kó ju 200 naira lọ ṣebí street kejì ń bí ni àmọ́ àwa máa fún yín ní 1,500 ẹ máa bá wa ṣe deal ṣá o. Kò sí wàhálà ẹ wọlé. Ẹ ṣí ọ̀pẹ London Sunday. oríṣi ara ń bẹ lọ́wọ́ wọn. Lagos girls obìnrin Èkó wọ́n gbà yìí wọ́n gbẹ̀yẹ o. Lagos girls ọmọge Èkó oríṣi ara ń bẹ lọ́wọ́ wọn. Lagos girls obìnrin Èkó wọ́n gbà yìí wọ́n gbẹ̀yẹ. Orí mi máa jẹ ń bọ́ á o kàn má lù mí ní bàgẹ́. Ojú òní sísí Èkó tì rárá wọ́n ti gbé tìjú ta wọ́n fowó ra kàdá. àbúrò ìbò ń ṣe múyàn débi kan. Ẹ má bínú o wọn ní pẹ́ mọ́ ó dé. Ó bọ́ta náà. Oh, Hi, baby. Oh, okay, fine. Baby, I'm a sanwó cab. Èló lówó cab yẹn? 12,000 naira. Ẹ gbà mí. Ibo tí ń bọ̀ tó ti fẹ́ gba 12,000 naira. Haba, ó ṣàmù pé sinimá láti ń bọ̀ náà. Èló lẹ fi wọlé bẹ̀ tó fẹ́ gba 12,000 naira ni mo béèrè. Money, please. Mama, stop it, Jabri. Ará ìlú òkè tó ń rè Èkó ẹ má díjú Èkó rè. Thank you. Fún wọn. Yà lọ. Ẹ má pẹ́ o. Ẹ gbà. Ẹ fún 500. Àǹtí nínú 12,000 náà fún yín ẹ tún wá fẹ́ gba chẹ́ńjì ẹ má jọba yín gbọ́. ẹ fà fọlájọ sọ yẹn dáhùn jàre. Ẹ fún wọn chíǹjì. Ok, ń fún yín chẹ́ńjì. Ẹ dá mi lóhùn jàre. Ọlọ́run rẹ̀ ní fi fún ọ. Kí ló parí nọ́mbà olórí burúkú náà yìí? Kí ilé ẹjọ́ máa kọ́. Lagos girls obìnrin Èkó aṣọ gbà yìí wọ́n gbẹ̀yẹ. Orí mi máa jẹ ń bọ́ á o kàn má lù mí ní bàgẹ́. Ojú òní sísí Èkó tì rárá wọ́n ti gbé tìjú ta wọ́n fowó ra kàdá. Títí máa di a báwo ni. O ṣe ọmọ mi.
ó sọ fún mi pé o ní aṣọ tó dọ̀tí nílé ó bá ti pè mí kí wọ́n bẹ̀ fún anyway kò tí pẹ́ jù. títí má ṣe yọnu mo kàn fi ṣe aṣáìsì náà ni kò sí big deal bẹ́ẹ̀ wọ́n fi ṣe mú lórí tiẹ̀. yes I wa yes. okay. kí wá ìyá kí wá ní kí n ṣe lálẹ́ ìgbà kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. kò tó ṣẹlẹ̀ ní pé tíbi tí mo sọ fún ẹ̀yìn mo wá gbà. owó tó sọ fún mi rẹ bẹ́ẹ̀ ń tiẹ̀ rí máa wọlé máa fún ẹ̀yìn ẹ̀yìn tí wọ́n lẹ̀ àmọ́ mo lọ́bẹ̀ ń lé bóyá kò tiẹ̀ jẹ́ nǹkan kan àbí. mi ti wọ ok mi ti wọ ok. tìbí yẹn ṣáà ẹ dàbí. Yeah. 20,000 naira péré lọ́wọ́ bẹ́ẹ̀ bá mi manage ẹ̀ máa tún máa rí ẹ níta ṣùgbọ́n. o ṣé gan God bless you thanks a lot o ṣé gan mo appreciate it tó ti ṣẹlẹ̀ nísìnyí pé mo fẹ́ mi. o ti fẹ́ máa lọ. obìnrin òpó tó ń sìn kò sá lọ lé àbí. kò rí bẹ́ẹ̀ ó yẹ kí wọn náà ti understand ó mọ nǹkan tí mo fẹ́ fọwọ́ ṣe náà. ẹ yé mi èmi náà kàn fún lẹ́sẹ̀ ni náà rí jẹ́ kí n sẹ́. ó ṣe ìdí à. ok ó ṣe gan. màá pè ẹ ṣùgbọ́n. ok bó ṣòro bí kí n má bẹ̀rẹ̀ fọṣẹ ṣáfẹ́ lè wà fásità. àní o máa wọrí sẹ mo kàn fi ṣe aṣáìsì ní ṣẹlẹ̀. ok ó ṣe gan all right. Dayo. ọkùnrin yẹ ká sùn. ṣé wàá bá. báwo ni. kí ló yẹ tó jẹ́ pẹ̀yìn lẹ́yìn fọṣọ yín fúnra yín ẹ jẹ́ kí ìyàwó yín bá yín pọ̀. ìyàwó mi o. ìyàwó yín tó lọ ń sìn. anyway sori jẹ́ kí n máa fọ nǹkan mi báyìí sori ọ̀rẹ́ yín obìnrin lè tó bá ti di pé èèyàn ti ní báyọ̀ fọṣọ sìn àbẹ̀wò báyọ̀ gbálẹ̀ báyọ̀ fabọ́ èsì ni ọlá yìí máa pọ̀ jù báyìí lọ́la máa sọ sítórí pé òun bá jìṣẹ́ jìyà o mi ì dẹ̀mọ̀ ya tẹ́ jẹ́ mi ì ní kẹ́ student mi ì ní kẹ́ lọ kó gọ́tà mi ì ní kẹ́ lọ bá ń gbẹ́rù ní bus stop o jẹ́ máa fọ nǹkan mi o àti pé ṣe tẹ̀ lédè tó wò yìí mo sọ ọ́ ni o má pẹ́ ìyàwó mi o. ó tọ́ ni sori lóòótọ́ ni mò ń fẹ́ àmọ́ sori bó ṣe wà yẹn tó bá wá sùn lọ́dọ̀ mi láàrin alẹ́ tó wá sùn yẹn mọ́júmọ́ calls to my receive ó lè tó 100 ọlọ́run láìkè ṣe business center tó wá inú 100 yẹn 98 inú ẹ̀ ọkùnrin ni tí bá dẹ̀ bí tó bá wọn náà á ní baby just a friend imagine just a friend ọkùnrin bíi 98 máa pè lóru mọ́jú lédè kí lajá ń dẹ́kun ṣe mo ń ṣe tẹnu mo ní ìrókùn o nínú 98 ẹ̀ bíi 60 ló máa jẹ́ boyfriend ẹ̀ ó yẹ lẹ́nu ni olóbìnrin tó ní boyfriend bíi 60 70 rẹ̀ ìfà ló máa gbé tẹ́lẹ̀ anyway wo ṣáàjẹ́ kí n máa fọ nǹkan mi ṣòro bó ṣe wà yẹn owó ló wá gbà mo jẹ́ ti fún ẹ̀mí máa máa help wọn àwọn tọ́lọ́ ẹ̀mí tó bá yá ọlọ́run fún ìyàwó gidi ṣá. ọkùnrin tó bá tẹ̀ wá rí bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ́ ti pè mí lẹ́ńkù lè máa ti wá bá yín pọ̀. kí n pè é kó wá bá ń fọṣọ. obìnrin ni wọn náà same story náà lè máa sọ. kò mí mi wá bá yín fọ náà kí ló wá lè tó yìí. Zainab tọkọ náà ló máa kú sí ìwọ náà wọ́n ti bá jìṣẹ́ bí ìyànà náà ó ṣáàjẹ́ kí n máa fọ́fọ́ mi. ẹ fọ́ ni bò ṣá fún ẹ fúnṣẹ́. ok bàbá mi fọ oko etílé o ó ti yé mi oko etílé dẹ̀ máa ń dùn o ìyá kan máa sáré jiro ni àmọ́ tó bá búyàn lọ́wọ́ tó oko etílé bá búyàn lọ́wọ́ àgóbé ni o ó dẹ̀ wà ń bẹ̀ o. Daddy! Daddy! olómi ló lé mi. àwọn ọba yìí lè ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi báwo ni. ìjẹ́ntì ìwọ ló ṣe báwo ni kọ́. kò bàjẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n ló wà ní olúwa tí mo sọ fún ẹ pé màá mú wá. Lumide tó ló máa mú wá bá mi. wà á ṣe ẹ̀bùn dé ní. ẹ̀bùn yẹn rí ẹ̀bùn.
How are you? Any Ebunke? Huh? Been a day. Oh my God. Wow. Show ya with the Jalumde. Really bad. Is it alright? Ọmọge, all right. Ọ̀sẹ̀ mọ̀ ó kàn máa ń ṣe bí ẹni tí nǹkan ó ti àsìkò yẹn ló wà báyìí. Kò yẹ má tiẹ̀ máa ń jìn pa yẹn. Ó fọ́níṣà. So èèyàn tó ń ló gbé mi wá bá. Tí ó bá bù mí jẹ lójijì nǹkan àkáǹtì bó la fẹ́ kọ́ ẹ̀ sí. Kò ń ṣe bíi títí yẹn kò ń ṣe bíi títí. Kenny, excuse me, but ṣé kò yé wọ̀ náà? Denny, hello. Ọmọdé kó oríṣi àrà ń bẹ lọ́wọ́ wọn. Lagos girl, Lagos girl, Lagos girl. Kí ló ń tó ṣe wò báyìí? Bí bá wò ló. Yes, èmi lẹ́yìn kí n máa bẹ́ẹ̀ pé ṣé ọpọlọ ẹ sì pè. Yes, ṣé o sì lójú? Kó má jẹ́ gbójú ẹ ti fọ́, bóyá ojú inú ẹ ti fọ́, ọkàn ranjú lẹ̀, bóyá ò ríran mọ́. Kí ló dé? Ṣé ọpọlọ ẹ sì pè ṣá? Ṣé ojú ò máa dùn ẹ ṣá? Ó tọ̀rọ̀ ni tó náà má bínú o. Ṣé ọmọ tó ló bá sọ̀rọ̀ lórí BBM ẹ̀? Tí mo sọ pé wọ́n rà responsible. Ṣé òun rè? Òun ni. Ṣé lórí DP ẹ̀ fọ́tò ẹlòmí ló lò ní? Títí ẹ̀ ló lò. Tiẹ̀ náà ló dẹ̀ máa ń click ó máa ń wò. Ẹ mú mọ. Ó dẹ̀ bóyá tó tẹ́lẹ̀ ó dẹ̀ ń gbé bọ̀ abẹ́ mi Olúmídé. Èmi rò bí bóyá ọmọ tó responsible lájọ sọ ni. O lè gbàbọ̀dẹ̀ fún yàn. Ọmọ tó responsible ló ń gbádùn ilé wa bẹ́ mi. Lọ́nà ṣé látọjọ́ ta ti jọ ń rìn Olúmídé. Olóbìnrin tó tẹ̀jẹ́ tó wọn kọ́ta ẹ̀ lásán pẹ̀lú mi rí ká má sọ pé adúrú ilé. Ṣé olóbìnrin tó sọ̀rọ̀ pẹ̀lú mi rí ni? Ìwà ń gbélé wa bọ̀ wá bẹ́ mi kémi fi ṣe ìyàwó. Olúmídé o, ó dàbí nǹkan tí ò yí ẹ̀ máa jẹ́ oyè ilé nìyí. Ṣé o bí ń ṣe wà yìí mi ò lè fẹ́yàn tó sanra torí pé kí ni wọn easy láti manage. Yes, ní ṣàwò wọn easy láti manage. Okay, number one ká fẹ́ lọ pàtí ń sìn tó bá ránṣẹ́ ọ̀pá mẹ́ta fẹ́yìn tó lẹ̀pa àbọ̀pá méjì àbọ̀ ṣé ẹni tó sanra gbogbo ọ̀pá mẹ́fà ló máa lò tán. Ó dà mí lè lo mẹ́jọ tó pé wà tó lọ yá ọ̀pá méjì lọ́dọ̀ ọ̀rẹ́ àjọ ọ̀pá mẹ́jọ tó máa lò tán. Ṣé kò ń ṣe gbèsè ni ẹni tí lẹ̀pa bá bá ẹni lé ẹni tó lẹ̀pa tó bá ṣe ráìsì agolo kan péré fún ó lè má jẹ tán àmọ́ ẹni tó sanra ó máa jẹ dìríkà méjì tán. Wọ́n máa ń jẹun gan àgàdo bá rí tó mú oúnjẹ jẹ ó lè jẹ dìríkà mẹ́ta ìyẹn wá ní kémi fẹ́. Àgàdà bí tó wá pẹ́rẹ́ wá wà bẹ́ẹ̀ jù tó bá gbé sí ń gbóòrò mi ló ń gbé èèyàn tó sanra tó bá ṣe mistake tó bá lọ sùn síwájú ẹ̀ tó yẹ pé standing fan ẹ̀ tó wá ń lò tó bá block fan ó lè sọ fún kéètì òun ló máa pààyàn ó máa di atẹ́gùn ni kò ní jẹ́ ká atẹ́gùn fẹ́ sí ẹ̀. Ó dà ó kì í sìn èmi àti ìyàwó mi àjọ Lavish àwọn àjọ ń sáré èyí tí ẹ̀ máa sáré gbé girlfriend ẹ̀ báwo ni fẹ́ gbé ṣé ìmọ̀ lọ́wọ́ àwọn èèyàn pé ẹ̀jẹ̀ wá bá mi gbé mo fẹ́ gbé ìyàwó mi ṣeré o wọ́n náà rẹ́ ni ó tọrọ ní ó kì í sìn obì táwọn náà àwọn náà wọ́n mọ̀ wọ́n lè sáwọn dìísí wọn síta wọ́n dìísí wọn ó tó rán owó skóòtù fẹ́ lómi ìyẹn ló wá ní kémi fẹ́ adúró ilé ó disappoint mi. Èmi fi pé responsible yẹn la fi bo gbogbo ẹni. responsible lẹ èèyàn tó sanra èmi ò lè manage wọn tó wọn máa náìsí o bọ̀ èmi ò lè manage wọn àgàgà tó bá bẹ̀ sí láàgùn àbí èyí tó bá bàjẹ́ òun ọmọ ọba ẹ̀ ní onísùn ó disappoint me for the first time. Àfisco gbé tuntun yìí dé o Lagos girls ó kà mọ́mọ́ o ará ìlú òkè tó ń rè kó ẹ má díjú èkó rìn dé ìṣẹ́gbọ́. Lagos girls ọmọdé kó oríṣi àrà ń bẹ lọ́wọ́ wọn. Lagos girls obìnrin yẹ kó wọ́n gbá yìí wọ́n gbẹ̀yẹ o. Lagos girls. májà ṣùgbọ́n fún tó ti bẹ̀rẹ̀ àwọn ọ̀rìn wèrè tó máa ń rìn olóòrùn ọ̀fun sórí tó bá ti rí nǹkan mẹ́ta tí obìnrin fẹ́ báyìí òkè ṣòro mọ́ ìkíní tó bá ti ní owó lọ́wọ́ ìkejì tí iṣu bá ti kún ní odó ìkẹta pẹ̀lú kíní tó wà lábẹ́ ẹ̀tọ́ ẹ̀ tí o bá ti níyẹn wá rìn lọ wàá máa kó àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo kiri wàá lọ ṣiṣẹ́ wàá níṣẹ́ ló ṣe lọ. kò yí ṣé mi ti wá sí àrìmọ́yà látàárọ̀ tí gbogbo ẹ̀yin ti ń ro mí àwọn CBD
cancel gbogbo ló ń disturb wa ṣé màá ráyè ọ̀rọ̀. bẹ́ẹ̀ni sàn cbd kan cip yìí ni òun ṣorí jẹ́ ẹsẹ̀ kínní kọfẹ́ sórí ewé tó bá ń dùn lẹ́nu ewúrẹ́ báyìí òun ló ń pa ewúrẹ́ ṣó ti gbọ́ ó dẹ̀ mọ̀ mí o èmi táwa ọmọ òwe onítúró sórí ọjọ́ tí n bá tún rí ọmọbìnrin kan pẹ̀lú ẹ̀ á gbọ́ lọ́run lọ́gà má fún mú yín máa fi fọ́n fèrè. jẹ́ àpò padà kí n máa lọ. máa lọ wá bí onírànlẹ̀ wèrè àpájá àbẹ̀rẹ̀ ṣílẹ̀sẹ̀ olùṣí. ok mo kún fi ẹlẹ jẹ́ wọlé. wèrè kò sí kọ́ tó máa ṣe. ẹ má díjú èkó rìn dé ìṣẹ́gbọ́. Lagos girls, Lagos girls, ọmọge èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́ wọn. Lagos girls, obìnrin èkó wọ́n gbà yìí wọ́n gbẹ̀yẹ o. Lagos girls, ọmọge èkó oríṣi àrà ń bẹ lọ́wọ́ wọn. má jà ṣé òsì. ní kí ni fi ṣe. tó fi ránjú mọ́ mi ni ṣé ò rí mi rí ni ó fẹ́ yọ tójú ẹ̀ lára mi ni. èmi àmọ́ sàn tó ti ra yìí wọ́n ti mú tó ti kan. ọsàn eléyìí kan ikú ló bá pálí máa pa wọn láàánú ẹ̀ ìwọ lórí burúkú olóṣì ìwọ eléyìí kan irun ẹ rírú eléyìí mú rí olóòórùn alápá má ṣiṣẹ́. kan tó ti mú káàkiri tí ò réènì mọ́. ó ní réènì mọ́ fún nǹkan tó sọ yẹn olóṣì onírànú olóòórùn nǹkan táyà ẹgbẹ́ ẹ̀ ń fi lò ń fi yẹn. olùgbé rí ó ní ìyá òun ò réènì mọ́ ìwọ ló ní réènì. panudé olóṣì eṣiṣi ń bọ̀ kó tó ràn yín kọ̀ọ̀kan aláyé bàjẹ́. ọmọ ọsàn yóò kan o tí bá mu báyìí màá fà màá fẹnu fà màá tún fi straw fà ó máa yọ sí mi lẹ́nu pọ́npọ́npọ́n ni ọmọ o. ọkọ mi adéníyì tèmi ìyọrí ọ̀kẹ́ wọn lọ́fà jọ ọkọ mi ṣàánú mi ìwọ náà wò ó sínú ọmọdé mọ́ mo fẹ́ kó wáyàwó alálùbáríkà wálé wá fún mi mo fẹ́ fojú méjèèjì báyìí kí n fi rí ọmọ mọ́ mi kí n mọ̀ wọ́n káwọn náà dá mi mọ̀ kí n tó rebi àgbà rẹ̀ kí n fọ́ọ̀mù méjèèjì gbé wọn jó kí n fẹ́ mi gbé wọn pọ̀n jọ ọkọ mi ní tí mo fẹ́ kó ṣe fún mi nìyẹn. màmí ṣe rí gbogbo nǹkan tẹ́ ń sọ pátá lóye mi ẹ ṣẹ̀ṣẹ̀ máa bá mi sọ kò dẹ̀ sígbà tẹ́ bá mi sọ náà tí mi ì gbìyànjú àmọ́ ṣe rí kò sóbìnrin gidi ń ta mọ́ àbẹ́jẹ́ mo mi màmí mo ti fẹ́ oríṣiríṣi o mo ti fẹ́ dúdú mo fẹ́ pupa mo fẹ́ kúkúrú mo fẹ́ gígùn wọn pápátá ni mo ti ṣe exam fún ọ̀pọ̀lọpọ̀ wọn ló fè wọn ò níwà wọn ò dáa wọn bá chẹ́ńjì tó wà lọ́wọ́ yàn lọ́ fẹ́ gbà. ṣorí ibi tó kù sọ̀rọ̀ dé ọkọ mi ó yé mi jù bẹ́ẹ̀ lọ gbogbo tó sọ pátápátá ló yé mi ṣùgbọ́n rántí o omi ò ní rú lámù kátorí ẹ̀ fọ́sà ṣòro jẹ tọmọdé bá kọ̀ lẹ́ báyìí ọmọ kan náà ló máa jẹ́ bóbìnrin kan bá ṣe tiẹ̀ wọn náà dé bọ́ta wọ́n wẹ́ lómìn sórí ọkọ mi àsìkò tó lè wá tiẹ̀ náà rèé njó gbọ́ mi àsìkò tó lè wá tiẹ̀ náà rèé obìnrin kan pọ̀ lọ́sàn-án ni tó bá dalẹ̀ oníkálukú ń fa tiẹ̀ mọ́ra báyìí ni ọkọ mi ọ̀tọ̀ ni kéèyàn wọ́n ní gbèdìsí ẹ̀dẹ́lé kó bá ọ̀tọ̀ ni kó tún bówó lọ́wọ́ ẹ̀ ṣorí wo ló wá máa súnmọ́ ọlọ́run ẹ̀ bóyá ju títí ẹ̀ lọ́ọ́ ní kó tún rò pé dáadáa mo dẹ̀ mọ̀ pa gbàdúrà ẹ̀ kó rán létí gbogbo ohun tó ń dùn ẹ̀ lọ́kàn pé ìyàwó alálùbáríkà ló fẹ́ kọ́lọ́run dẹ̀ tí wàá tún fìwà rere kó tún fi jíǹkì mo dẹ̀ mọ̀ pé ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fún ẹ̀kọ́ mi lágbára ẹlẹ́dàá mi ọlọ́run á ṣe bẹ́ẹ̀ fún ẹ ṣe máa mi èmi náà tún fi sọ́kàn ṣe ti gbọ́. máa fi sọ́kàn yìí náà ni bó ṣe máa wí gbogbo ìgbà náà ni máa fi sọ́kàn ní iṣẹ́ orí máa fi sọ́kàn yẹn bá ń gbé sẹ́gbẹ̀ẹ́ kan ṣe ni kó bá ń ṣiṣẹ́ lé lórí kíákíá mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba mi á yàn fún èyí tó dáa ló máa yàn fún ọ nígbà egun eléegun ọkọ mi bá ń ṣiṣẹ́ lé lórí kíákíá dòmínú jọ ọkọ mi olówó orí mi. mo ti gbọ́ ọmọ ẹ má wọlé ẹ lágbára Ọlọ́run máa mú ìyàwó abáyé láìpẹ́. àmín mo ti ṣàmì mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á ṣe bẹ́ẹ̀ fún mi lágbára Ọlọ́run bá ilé ọkọ mi. àti fáwọn wọn ti fi bẹ́ẹ̀rù lára
wá ẹsẹ̀ ló ṣe kámi. ó ṣe kámi wọ́n náà dẹ̀ gbójú ẹ̀ kúrò ń bẹ̀ àbí ọsàn tó ti rà tó ti yọ̀dín tó ti bàjẹ́ tó ti mú gbẹ mójú ẹ̀ kúrò ń bẹ̀. kò ra o kò dẹ̀ bàjẹ́ mi kàn ń ṣeré. ọkàn ẹ̀ kúrò ń bẹ̀ ní ọ̀ràn ṣoṣà lówó ṣá. mi ò náwó lọ́wọ́ ń bíbá dáhùn fún mi ní òde ẹ̀dá. ẹrù kọ́ rè mú wò yìí. ṣọmọ yìí ti rìn léyìí. olẹ́rù olóòlówó ó ti lówó alẹ́fẹ́lẹ́ náà ṣọmọ ọ̀bọ. tí bá a bọ̀ fún ẹ kí ló máa ṣẹlẹ̀. kí ló dé ìwọ náà wàá jèrè mi ni ó ti dandan kó débùjẹ ẹran nígbà tó ṣe pé ó ń rí ìdìkò kàmítà ìwọ náà débẹ̀ wàá mú tiẹ̀ ni. ó yá bọ̀ fún mi. bọ́lá máa ti wá ṣe. bọ́lá ti wá fẹ́ ṣe kí ni wàá pàdé mi lóòótọ́ tó bá dalẹ̀. mo kì í bọ́ sí mi fún ẹ láàárọ̀ kí wàá bẹ lóòótọ́ lálẹ́ mo tún sọ fún ẹ pé kò ṣòro lọ́wọ́ mi. kí ni kí ni wàá ṣe sí yẹn. jẹ́ kí n bọ́ fún ẹ ká lọ ṣe nínú tọ́lẹ̀tì mi bẹ́ẹ̀. níbí yìí náà tọ́lẹ̀tì yìí kí n tèmi gbogbo síkú tí ọ̀rọ̀ ìdí ẹ̀mí lọ́rùn bọ́bọ́bọ́bọ́bọ́ àmọ́ nǹkan tó máa yí orí mi òun ni kó jẹ́ pé o ò ní ṣe nọ́mà tó bá débẹ̀. má ṣe nọ́mà. má ṣe yọrí o èpè ni máa fún ẹ o. ta ni yẹ o ta ló pariwo ń bẹ àǹtí Clara kí lẹ wá ṣe ń tọ́lẹ̀tì tí wá mí báyìí lẹ wá ń gbin báyìí kí lẹ tẹ̀ ń gbin báyìí ọmọ adé ní jẹ̀díjẹ̀dí yẹn gbogbo èèyàn ló ṣe lẹ́nu àti ẹ̀wọ̀n kúkú má sì kò tán wa ẹ pẹ̀lẹ́. àǹtí Clara èmi lágbo jẹ̀díjẹ̀dí kan lé o ṣé kí n bá yín gbé wá ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́. orí mi máa jẹ mbọ àwò kọ́ má lù mí ní bàbá ojú òní sí ẹ̀kọ́ tì rárá wọ́n ti gbé tìjú ta wọ́n fowó rà kàrà. Ore o tó bá ṣe tán. Ẹ pẹ̀lẹ́ ṣé wọ́n ń làágùn báyìí ẹ gbà báwo ni máa lò wá ẹ lo ìdajì glass cup kan. ẹ wò mí nílé ló ń bí màá bá yín gbé ètò pọ̀ rà wá. ok ẹ pẹ̀lẹ́. Bọ́dà rẹ̀ ni. Kí ló ṣẹlẹ̀? Arábìnrin tó jáde nígbà ẹ̀sìn. Jẹ̀díjẹ̀dí máa kọ ló ṣe. Kí ló wá ṣe? Ọkọ yín ló ń ra gabu ẹ̀ tó ń gbó gidigidi ló jẹ́ kó máa ké bẹ́yẹn. Irọ́ ni. Táyì tẹ́yìn lọ gbàgbó wáyẹn. Ọkọ yín tú jáde bẹ́ẹ̀. Ní ìparọ́, ṣọ́ọ̀tì tó wọ̀ rẹ́ẹ̀dì ni. Singlet tó wà lọ́rùn ẹ̀ white ni. Chain dẹ̀ wà lọ́rùn ẹ̀. Àwọ̀ chain. Ṣé chain tó wà lọ́rùn ẹ̀ gangan yẹn tó fi dúró fún ẹ̀kan péré tó ṣe yẹn. Májà. Ó ti lọ. Clara aṣọ lórí burúkú ni ọmọbìnrin àṣàlàyé bàjẹ́ ni aṣẹ́wà tọkọ mi lé wa ní balùwẹ̀ lẹ́ẹ̀kan. Èmi. ìwọ wa parọ́ lórí burúkú pé jẹ̀dí jẹ̀dí ayé ẹ̀dẹ̀ bàbà. olórí burúkú tí bá mú ẹ. orí mi o inú mama jàre ṣùkẹ́ ó ga o kí ló ṣe yẹn àtọmọbìnrin yẹn.
bàbá ń bí o. Ẹ wo ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ẹ má sá fún ọmọbìnrin yẹn o. Ṣé ẹ mọ̀ ládùúgbò yìí ni? Ṣé ẹ mọ̀ pé ó ní wàhálà ni?